adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa ní àkókò yìí láti wà lórí ètò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí wa ní orí ètò yìí. Inú wa máa ń dùn tí ẹ bá pè wá tàbí tí ẹ bá lè sọ fún wa bí ètò yìí ṣe jẹ́ orísun ìbùkún fún yín. Ẹ jọ̀ọ́ ẹ lè pè wá sórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Ṣé tí ètò yìí bá ti jẹ́ orísun ìbùkún fún yín ní ọ̀nà kan tàbí òmíràn, tó ti gbà yín níyànjú kan tàbí tó ti ràn yín lọ́wọ́ lórí nǹkan kan tàbí òmíràn, ẹ jọ̀ọ́ mo gbà yín níyànjú pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fún wa gbọ́. Yóò jẹ́ ọ̀nà àti ru àwa náà sókè ní ohun tí a ń ṣe. Bí ètò yìí ṣe ń lọ náà lẹ́ ó máa rí àwọn nọ́mbà tẹ́ lè pè wá sí yìí ní ojú móhùnmáwòrán yín. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mú bẹ́ẹ̀lì ní àkókò yìí kí ẹ jẹ́ ká jọ bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Sámúẹ́lì kínní orí 17. Wọ́n ka ẹsẹ̀ 3 péré. 41, 49 àti ẹsẹ̀ 40. Sámúẹ́lì kínní orí 17. Ní àìpẹ́ mo wàásù lórí ètò yìí lórí n ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ. Àwọn nǹkan tá a nílò láti bọ́ sílẹ̀. Ṣùgbọ́n àkíyèsí mi wá sórí pé ó nílò kí n tún sọ fún wa tá a bá bọ́ nǹkan kan lẹ̀, àwọn tó yẹ ká mú dání fún ìrìn àjò wa láti lè jẹ́ aṣẹ́gun. Torí náà mo fẹ́ wàásù lórí mú un tó lè múṣẹ́ yẹn ṣe dání, mú un tó lè ṣiṣẹ́ náà dání. Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 42 wípé Sọ́ọ̀lù sì fi gbogbo ìhámọ́ra ogun rẹ̀ wọ Dáfídì, ó sì fi ìbòrí idẹ kan bò ó ní orí, ó sì fi ẹ̀wù tí a fi irin àdárọ pẹlẹbẹ ṣe wọ̀ ọ́. Dáfídì sì fi idà rẹ̀ mọ́ ìhámọ́ra rẹ̀, òun sì gbìyànjú láti lọ, òun kò ṣáà ìtí ìdán wò. Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé èmi kò lè ru ìwọ̀nyí lọ. Eléyìí ni ohun tá a sọ lé lórí. Èmi kò lè ru ìwọ̀nyí lọ nítorí pé èmi kò tí ì dán wò. Dáfídì sì tú wọn kúrò ní ara rẹ̀. Mo mọ̀ pé nígbà tá a bá sọ̀rọ̀ yẹn, mo sọ̀rọ̀ nípa ẹran ara, mo sọ̀rọ̀ nípa ẹrù. Wípé àwọn nǹkan tí a kò gbọdọ̀ mú dání, mo sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀. Wípé a nílò láti bọ́ wọn dàálẹ̀ kí a lè ní ìṣẹ́gun tó nítumọ̀. Ṣùgbọ́n tá a bá bọ́ àwọn nǹkan wọ̀nyí lẹ̀, kí ni tó yẹ ká mú dání? Ẹ wo ẹsẹ̀ tí ó kàn, ẹsẹ̀ 40. Òun sì mú ọ̀pá rẹ̀ ní ọwọ́ rẹ̀, òun sì sa òkúta 5 tí ó jọ̀lọ̀ nínú odò, ó sì fi wọ́n sínú àpò olùṣọ́ àgùntàn tí ó ní, àní sínú àsùnwọ̀n. Kànnàkànnà rẹ̀ sì wà ní ọwọ́ rẹ̀, ó sì súnmọ́ Fìlístínì náà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àánú tí ẹ fún wa láti lè wà lórí ètò yìí. Bàbá wa àti Ọlọ́run wa, bá ọkàn wa sọ̀rọ̀, ràn wá lọ́wọ́, darapọ̀ mọ́ wa nínú ọ̀rọ̀ yìí. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣe àwọn ènìyàn níre, kó ran ayé àwọn ènìyàn lọ́wọ́, kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Fún ẹni tí kò tí ì gbàgbọ́, ẹ jẹ́ kí wọ́n lè gba Jésù lólùgbàlà lónìí, kí orúkọ yín kó sì di gbígbéga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni à ń sọ̀rọ̀ lé lórí? Àwọn nǹkan tó lè ṣiṣẹ́ náà ni mo fẹ́ ká mú dání. Ẹ mọ ìtàn yìí dáadáa pé Dáfídì ó wá yọjú sáwọn arákùnrin rẹ̀ lójú ogun ni. Torí pé bàbá rẹ̀ rán níṣẹ́ pé kó yọjú sí àwọn arákùnrin rẹ̀ lójú ogun. Nígbà tí ó sì lọ sójú ogun yìí tó lọ yọjú sáwọn arákùnrin rẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ náà ni pé ó gbúròó Fìlístínì tó sọ̀rọ̀ lòdì sí orúkọ Olúwa, tó ń pe ogun Ọlọ́run níjà. Òun sì rò pé kò bójú mu bẹ́ẹ̀. Gbà Dáfídì sì rò pé kò bójú mu bẹ́ẹ̀. Dáfídì ní àǹfààní láti sọ létí àwọn ènìyàn pé Fìlístínì yìí
ó ṣe é borí. Wọ́n mú Dáfídì lọ sọ́dọ̀ Sọ́ọ̀lù. Gbogbo ohun tí Sọ́ọ̀lù ń sọ, ó ń sọ lòdì sí pé Dáfídì ò lè ṣẹ́gun. Mo sọ fún àwọn ènìyàn pé a nílò láti mọ̀ pé kì í ṣe àwọn ènìyàn burúkú nìkan náà máa ń sọ̀rọ̀ láti dá ìrẹ̀wẹ̀sì sọ́kàn ènìyàn. Àwọn èèyàn dáadáa tán nífẹ̀ẹ́ èèyàn náà máa ń ṣe bẹ́ẹ̀. Tí wọ́n fẹ́ kí a ṣe dáadáa lóòótọ́, wọn ò fẹ́ ká parapa. Òtítọ́ ọbẹ̀ ni pé ara àwọn ènìyàn dáadáa tí ó yí Dáfídì ká, Sọ́ọ̀lù wà ńbẹ̀. Ó wò pé ọ̀dọ́mọkùnrin tó rẹwà ni ọ́, orí rùmùrùmù, wọ́n lọ bá jà ó, wọ́n kú rèwerèwe, wọ́n fẹ́ kó kú rèwerèwe ni wọ́n fi sọ̀rọ̀ láti yí ọkàn rẹ̀ padà pé kò ní lọ bá Fílístínì náà jà. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni pé ó nílò láti bá Fílístínì náà jà. Torí pé Fílístínì ní olórí ogun kan, Ísírẹ́lì nílò olórí ogun kan tí yóò ṣẹ́ ogun náà. Ẹ jẹ́ kí n wá sọ fún yín pé Sọ́ọ̀lù, mo sọ fún wa, ó wá kó àmọ́ra rẹ̀ wọ Dáfídì. Ìhàmọ́ra tó kó wọ Dáfídì yìí, ẹ̀yin ni Ọlọ́run, ká ló wúlò fún tẹ́lẹ̀ ni. Ó yẹ kó gbé wọ̀ fúnra rẹ̀ kó lọ jagun ni, gbọ́ kò ṣiṣẹ́. Àwọn ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kéèyàn ó ṣẹ́gun, ẹ bọ́ jùlẹ̀. Ẹran ara kì í jẹ́ kéèyàn ó ṣẹ́gun, bí ní ẹ̀mí ló ń sọ ní dáàyè, ara kò ní èrè kan. Ẹran ara kò jẹ́ kéèyàn ṣẹ́gun, ẹ nílò láti jà jùlẹ̀. Ẹ kí n sọ fún wa pé ẹ̀rù kì í jẹ́ kéèyàn ṣẹ́gun, a nílò láti jà jùlẹ̀. Gbọ́n nígbà tá a bá já àwọn nǹkan wọ̀nyí jùlẹ̀ tán, a nílò láti mú dání ohun tí yóò ṣiṣẹ́ náà. Mo fẹ́ pè wá níjà, ìpè ohun tí yóò jẹ́ kí ìṣẹ́gun ṣẹlẹ̀, a nílò láti mú dání. A nílò láti bá a rìn, a nílò láti kó mọ́ra, a nílò láti fi kún ìrìn àjò wa. Àwọn tí yóò jẹ́ kí ìṣẹ́gun ṣẹlẹ̀. Kí ni nǹkan àkọ́kọ́ tá a nílò láti mú dání nínú ìtàn yìí? Nǹkan àkọ́kọ́ òun náà ni pé ká mú Ọlọ́run ńlá dání. Ẹ jẹ́ kí n fi hàn wá wípé Dáfídì àti Fílístínì náà nígbà tí wọ́n dojúkọ ara wọn, nǹkan àkọ́kọ́ tí Dáfídì mú dání láti ìbẹ̀rẹ̀ ogun yìí, òun ni Ọlọ́run ńlá. Ẹsẹ̀ 47 wípé Dáfídì sì wípé Olúwa tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn, òun náà ni yóò gbà mí lọ́wọ́ Fílístínì yìí. Ó ní Olúwa ò yí padà rí, Olúwa yìí sì wà láàyè, agbára rẹ̀ kò dínkù rí, agbára rẹ̀ sì wà láàyè, orúkọ rẹ̀ kò dínkù rí, orúkọ rẹ̀ ó sì wà láàyè. Ọlọ́run yìí kò sùn rí, níṣẹ́ ní gbogbo ìgbà ló wà láàyè, ló lajú tí kì í sùn kì í tóògbé. Òun ni olùpamọ́ mi, òun ni òjìji mi, ní ọwọ́ ọ̀tún rẹ̀ òrùn kì yóò pa mí ní ìgbọ̀nsán tàbí ní ìgbà òru. Ẹ jẹ́ kí n sọ fún yín pé ohun tí Dáfídì kọ́kọ́ mú lọ sójú ogun, èyí tó nílò láti lè ṣẹ́gun, òun ni Ọlọ́run ńlá. Jésù wípé yí ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin kò lè ṣe ohun kan. Ṣọ́mọdí tó fi tí ì rí ìṣẹ́gun tó yẹ kó rí, ọgbọ́n rẹ ló fẹ́ fi ṣe. Ṣọ́mọdí tó fi rí ìdébi tó yẹ kó dé ni pé agbára rẹ ló fi ń tì í. Mo ka ìtàn kan nípa ọmọkùnrin kékeré kan tí òun àti bàbá rẹ̀ tí wọ́n jọ wà ní ibì kan. Wọ́n wá fẹ́ ti àpótí ńlá kan wọnú ilé. Bàbá rẹ̀ bá ní ká gbà pé orúkọ ọmọ náà jẹ́ Simeon, ó yá lọ ti àpótí yẹn wọnú ilé.
ọmọ Síméónì yìí ó sáré, ó gbé àpótí, kò rí gbé, ó tún gbé, kò tún rí gbé, ó gba apá ọ̀tún, ó gba apá òsì, ó gba wájú, ó gbẹ̀yìn, ó ṣà ń tiraka láti gbé, láti tì í wọlé, bẹ́ẹ̀ ni ń bọ́ ọgùn kò wọlé. Bàbá rẹ̀ sì jókòó, ó ń wòran. Ọmọ yìí ní, bàbá, kí ni ìwúwo, ilé dágbé. Bàbá rẹ̀ ní, ọkùnrin ni ọ́, ṣé bí ọkùnrin gbé. Ó tún lọ, ó tún tì í, ó tún ṣepá, ó tún lò pé bóyá tí n bá gbapá bíi, bóyá rí i gbé. Ó tún gbapá kìíní, ó gbapá kejì, ó gbapá kẹta, ó gbagun kẹrin, ó lo gbogbo ogun, ó lo gbogbo egun, ó lo gbogbo agbára rẹ̀, bẹ́ẹ̀ ni ń bọ́ ọgùn bọ̀rọ̀, kò rí gbé. Ó tún ní, bàbá, mi rí kíní gbé. Lójijì iye rẹ̀ kàn ṣí ni, bàbá mi, ẹ̀ ń wò mí ìran ni, ìrí kíní gbé. Bàbá rẹ̀ ní, ṣé o béèrè fún ìrànlọ́wọ́? Ọ̀tọ̀ làròyé, ọ̀tọ̀ ni ìbéèrè, ọ̀tọ̀ lẹ́jọ́, ọ̀tọ̀ ni mo nílò ìrànlọ́wọ́. Bàbá mi, ẹ kún mi lọ́wọ́. Bàbá mi, ẹ wá bá mi ṣe. Bàbá mi, ẹ darapọ̀ mọ́ mi. Ó yàtọ̀ sí pé mi rí kíní gbé. Ẹjọ́ nírò. Bí mi àti yín ṣe máa ń rojọ́, àròyé a máa kùn tí. Àwọn ènìyàn míì wọ́n ń kùn ju oyin lọ. Oyin ń yájú lẹ́gbẹ̀ẹ́ wọn ni níbi kíkùn. Bàbá mi, ìrí kíní gbé, kì í ṣe mi ìrí kíní gbé. Bàbá mi, ẹ kún mi lọ́wọ́, ẹ jẹ́ a jọ gbé. Bàbá mi, ẹ bá ń gbé kíní. Ṣé ẹ lọ́wọ́ kan tí bàbá rẹ̀ súnmọ́ báyìí, tí wọ́n jọ fà lápá kíní báyìí, ojú ẹsẹ̀ làpótí yí wọlé. Ṣé ẹ mọ̀dí tó fi ń làágùn lásán? Ṣé ẹ mọ̀dí tó fi ń làágùn lásán? Kò béèrè lọ́wọ́ bàbá rẹ̀ fún ìrànlọ́wọ́. In tó lè jẹ́ kí iṣẹ́ ó ṣe, mò ń sọ fún ẹ̀yin onígbàgbọ́ àti gbogbo olùgbọ́ mi àti gbogbo olùwòran mi, ohun tó lè jẹ́ kí iṣẹ́ agbára ó ṣe, ó ní pé ká mú Ọlọ́run ńlá dání lọ sójú ogun. Olórin yẹn ní aṣẹ́gun àti àjogún ni a jẹ́. Nípa ìjẹ́ Kristi a ní ìṣẹ́gun. Ó ní bólúwa bá jẹ́ tiwa, a kì yóò ṣubú. Kò sóhun tó lè borí agbára rẹ̀. Aṣẹ́gun ni wá nípa ìjẹ́ Kristi. Ṣùgbọ́n ó ṣà ń dá ṣe ni. Òun dá gbé, òun dá fà, òun dá tì, òun dá yí, kò wá yí. Tó bá yí, tíún ni, kò bọ́ síbi tó yẹ kó yí dé. Ó bá yí lọ wájú lẹ́sẹ̀ kan, yóò yí lọ sẹ́yìn lẹ́sẹ̀ méjì. Ṣé tẹ̀síwájú wá nù? Tó bá tún ti yí lọ wájú lẹ́ẹ̀kan, yóò tún yí sẹ́yìn lẹ́sẹ̀ méjì. Ṣé tẹ̀síwájú nù? Torí pé o mọ Ọlọ́run ńlá dání. Olórin yẹn ní, bí mo tilẹ̀ kéré, mo lọ́lọ́run ńlá. Bí mo tilẹ̀ kéré o, mo lọ́lọ́run ńlá. Mo kéré púpọ̀. Bọ́lọ́run mi ń kọ́, òun ló ní gbogbo agbára láyé lọ́run. Ọlọ́run mi ń kọ́, òun ní Bíbélì wípé òun ká wà tó ṣòro ṣe fún. Òun ní Bíbélì wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Àìmọ̀ Ọlọ́run dání. Ìyá mọ̀ pé olórin yẹn ní ká mú orúkọ Jésù pẹ̀lú wa nínú ìrìn àjò wa. Ó ta nílò bá ṣe ń lọ, tá ń lọ sójú ogun nínú ọdún yìí láti lè jẹ́ aṣẹ́gun. Ó ní pé ká mú Ọlọ́run ńlá dání. Má kàn mú ẹran ara dání. Má mú ẹ̀ṣẹ̀ dání. Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀. Má mú ẹ̀rù dání. Ọlọ́run kò fún wa lẹ́mìí ẹ̀rù. Nǹkan àkọ́kọ́ tó nílò láti mú dání, òun ni Ọlọ́run ńlá. Kí ni nǹkan kejì tá nílò láti mú dání? Òun ni ìgbésẹ̀ ìgboyà. Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 21. Bíbélì ní Fílísítínì náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sí ń bọ̀ níwájú rẹ̀.
nígbà tí Fílístínì náà sì wò tí ó rí Dáfídì, ó sáátà rẹ̀ nítorí pé ọ̀dọ́mọkùnrin ní í ṣe, òun pọ̀, òun pọ́n, òun sì ṣe arẹwà ènìyàn. Ẹ wo Dáfídì ní ẹsẹ̀ 44. Fílístínì náà sì wí fún Dáfídì pé, máa bọ̀, èmi ó sì fi ẹran ara rẹ fún àwọn ejò ọ̀run àti fún àwọn ẹranko pápá. Dáfídì sì wí fún Fílístínì náà pé, ìwọ mú idà àti ọ̀kọ̀ àti àwàtọ̀ mi wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run ogun Ísírẹ́lì tí ìwọ gàn. Dáfídì wí fún pé, lónìí ni Olúwa yóò fi ìwọ lé mi lọ́wọ́, èmi ó sì pa ọ́, èmi ó sì ké orí rẹ kúrò ní ara rẹ. Kí lẹ rò pé ó fi ń sọ̀rọ̀? Ìgboyà. Ṣùgbọ́n ìgboyà tó mú dání kì í ṣe ìgboyà nínú ara rẹ̀, ìgboyà nínú Ọlọ́run rẹ̀ ni. Ó mú ìgboyà dání, kò mú ẹ̀rù dání, kò mú iyèméjì dání, kò mú rúdurùdu dání pé ǹjẹ́ kò ti dàrú báyìí, irú èèyàn wo rèé? Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó gbé àwọn nǹkan yòókù lọ́wọ́ tó ń rìn níwájú Gòláyátì bóyá ni ò ga jù Dáfídì lọ. Ó ṣeé ṣe bẹ́ẹ̀. Ká tó wá sọ pé Gòláyátì gan tí Dáfídì fẹ́ dojúkọ. Kì í ká ṣe pé ó kàn mú Ọlọ́run ńlá dání kó wá máa bẹ̀rù ṣọ́lọ́run lè ṣe àbí kò lè ṣe. Rárá, ó mú ìgboyà dání pé ogun eléyìí Olúwa yóò ṣẹ́. Ogun eléyìí ìṣẹ́gun ni tèmi. Ogun eléyìí ìrànlọ́wọ́ ni tèmi ń bẹ. Ogun eléyìí èmi ni wọ́n borí. Bàbá yẹn kọrin pé èmi yóò borí ìṣòro mi o, n ó borí ìṣòro dandan, bó ti wù kó ogun kó lè tó, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, wọn ò ní sin pẹ̀lú òbí rẹ̀, n ó borí ìṣòro dandan. Ẹ kí n sọ fún ọ pé pípẹ́ ìdàkọ ló kàn. Ẹ lè rí níbi kankan pé Dáfídì wá sá sẹ́yìn, kò tàdí mẹ́yìn lẹ́ẹ̀kan, ó tẹ̀síwájú ni. Àlọ́ orin ìgbàgbọ́ kan tó wípé tẹ̀síwájú láṣẹ Olúwa, tẹ̀síwájú sílẹ̀ lérí náà, tẹ̀síwájú kọrin sókè pẹ̀lú Kristi ṣẹ́gun dájú. Ìdí tá ò fi ṣẹ́gun, ìdí tá ò fi padà sẹ́yìn, ó ní pé ẹ̀rù pọ̀ jù nínú ọkàn wa. Ẹ mọ̀ iye ìgbà tọ́lọ́run sọ fún Jóṣúà pé kó mú àyà le. Tọ́lọ́run mọ̀ pé ogun bẹ wájú. Ọlọ́run ṣáà ń sọ bẹ́ẹ̀ fún ni pé kó mú àyà le, kó mú àyà le, kó mú àyà le, kó mú àyà le, torí wípé ìṣẹ́gun ṣe kí ni o, ó dájú. Oníwàásù kan sọ pé nígbà tọ́lọ́run fún wa ní gbogbo ìhámọ́ra, ó borí, ó bo apá, ó bo ẹsẹ̀, ó bo àyà, ó tún fún wa ní tá lè máa fi bo àwọn nǹkan míì. Ǹjẹ́ mọ̀ bí tọ́lọ́run ò bò lára, ó fún wa bàtà tá fi bo àtẹ́lẹsẹ̀ wa gan. Ǹjẹ́ mọ̀ bí tọ́lọ́run ò bò lára wa, Ọlọ́run kò bo ẹ̀yìn. Ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ pẹ̀yìn dà, torí ẹ̀yìn wá ṣí sílẹ̀. Ẹ̀yìn wá ṣí sílẹ̀, gbogbo ìgbàlẹ̀ ẹ̀yìn wá ṣí sílẹ̀. A gbọ́dọ̀ ṣe kí ni o, ṣe ìṣípẹ̀yìn dà. Kí ni Dáfídì mú dání? Ó mú Ọlọ́run ńlá dání. Kí ni Dáfídì mú dání? Ó mú ìgboyà dání. Ó sáré sí, kò sá sẹ́yìn rárá. Ó dojú kọ ni, kò fìdí fà sẹ́yìn, kò fẹ̀yìn fà. Ó ń rìn síwájú sí ni. Bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ ìgboyà, bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ ìgbàgbọ́, bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ ìdánilójú. Kí ni Dáfídì mú dání? Ó mú àwọn nǹkan kéékèèké dání. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́gun ńlá ló jẹ́ pé àwọn nǹkan kéékèèké ló máa jẹ́ ó ṣẹlẹ̀. Nígbà tí Abimélékì tó sá lójú ara rẹ̀, ó ti ṣẹ́gun, ó ti rọ́nà àbáyọ. Obìnrin tó fún un ní mílíìkì mu,
wàrà ó fún mu ara bí mú tábà ó sùn obìnrin lásán ló yanjú ẹ̀. àwọn ọkùnrin kan ní Sísèríà ó ń bá ìlú jà obìnrin ló lé òkúta sí lórí tó fi kú. ẹ̀yin náà wo nǹkan tí Dáfídì mú dání, èwo gan-an ni nǹkan tó tóbi ń bẹ. bí ni òun sì mú ọ̀pá rẹ̀ ní ọwọ́ rẹ̀, ọ̀pá Dáfídì bó ló ṣe lè tóbi tó. èmi rò pé torí pọ̀dọ̀ ni ọ̀pá kékeré ni ó ní, bóyá ọ̀pá tó fi ń daran ni ó lè ga díẹ̀ jùlọ. ẹ wo nǹkan mi tó tún mú dání, ó ṣa òkúta 5 tí ó jọ̀lọ̀ nínú odò òkúta, ó wá jájá lójú àwọn èèyàn. in tó mú dání yẹn ó kéré pọ̀, bẹ́ẹ̀ ni ó kéré, òkúta 5 péré. ẹ̀pọ̀ òkúta 5 ni ó lẹ̀ sí Gòláyátì tí Gòláyátì ó fi kú, kò ló 5, ẹyọ kan ló lò nú ẹ̀. ìdí tí ó fi tí di ibùdó ìṣẹ́gun ni pé àwọn nǹkan kéékèèké tó lè máa ṣe ò ṣe wọ́n. wọ́n gbọ́ síṣẹ́ tíṣà, olówó tán san kéré, olóòṣe mọ́. wọ́n ọmọkọ̀ wà ò lè lọ gbaṣẹ́ awakọ̀. èmi tí mo kàwé ṣé o ti ríṣẹ́? wọ́n ní o wá kọ́ṣẹ́ fọ́gá ìwọ́kẹ̀. àmọye fọ́gá tó nílé lórí. àwọn nǹkan kéékèèké tó lè mú bùkún wá. bí kò máa ta pure water rárá, o ṣàfẹ́ dá iléeṣẹ́ ńlá lẹ̀, iléeṣẹ́ ńlá, ilé epo, o ṣàwọn abó ṣe máa ṣiṣẹ́ ilé epo, múra sí ilé epo, ó ti rí yóò bọ̀ sí. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ńlá làwọn nǹkan kéékèèké ń ṣe. ǹjẹ́ ti bùnyàn 500 naira rí tó ń tàn kí ibè pé mílíọ̀nù 5 lẹ̀ fún un? ǹjẹ́ ti bùnyàn lẹ́gbẹ̀rún kan rí? nítorí pé iṣẹ́ tí mílíọ̀nù lè ṣe ní 500 yẹn ṣe ń gbà yẹn nǹkan kékeré. bíbélì ní ká má ṣe gan ojú àwọn nǹkan kékeré. ọ̀pọ̀lọpọ̀ wa láti gan ojú àwọn nǹkan kéékèèké. ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run wọn ò lè ṣiṣẹ́ lábúlé. orí móhùnmáwòrán wọn ti fẹ́ bẹ̀rẹ̀. ọ̀dọ́mọkùnrin kan ṣiṣẹ́ lábẹ́ mi ní ọdún kan fún bí oṣù díẹ̀. wọ́n bá ní ìwọ ló wàásù nílé ìsìn ìwé lónìí o. òun ò mọ bẹ́ẹ̀ ṣe ń wàásù sọmọdé. mo ní arákùnrin tó o bá lè wàásù sọmọdé o ò lè wàásù sẹ́nikẹ́ni. àwọn ọmọdé tí wọn ò ní bínú tó bá sọ̀rọ̀. àwọn ọmọdé tí wọn ò ní sọ pé pásọ̀ ń fi mí wàásù. àwọn ọmọdé tí wọ́n lè sọ fún ọ pé mo ti wàásù nílé ìwé rí wípé ìwọ kò gbúdọ̀ jalè. bíbélì wípé ìwọ kò gbúdọ̀ jalè. gbogbo ẹ̀yin tẹ́ ń jí nǹkan ìyá yẹn náwó. àwọn ọmọdé náwó tí wọ́n ń jí nǹkan ìyá wọn. àwọn ọ̀dọ́ wọn ò ní náwó, wọn ò ní jẹ́wọ́. àwọn ọmọdé iṣẹ́ ìránṣẹ́ ìwé ni mo ti bẹ̀rẹ̀. mo lè sọ fáwọn èèyàn pé gbogbo ìgbà tí mo ti ní oore ọ̀fẹ́ àti kúrò lọ sí ilẹ̀ Áfíríkà míì lọ ṣiṣẹ́ Olúwa, iṣẹ́ ìránṣẹ́ ìwé ni mo lọ ṣe ńbẹ̀. nítorí pé àwọn nǹkan kéékèèké yẹn òótọ́ ọ̀bẹ ni pé àwọn ọmọdé ò lè san ìdá mẹ́wàá. òótọ́ ọ̀bẹ ni pé àwọn ọmọdé wọn ò lówó tí wọ́n bùn ọ́. òótọ́ ọ̀bẹ ni pé àwọn ọmọdé kò sí nǹkan ńlá tán lè ṣe. ṣùgbọ́n bíbélì ní ká má ṣe ta gan ọjọ́ nǹkan kéékèèké. Dáfídì mú nǹkan 3 dání.
Jẹ́ kí n sọ fún ọ. Ení, Ọlọ́run ńlá. Èjì, ó mú ìgboyà dání. Ẹ̀ta, ó mú nǹkan kéékèèké dání. Àwọn nǹkan kéékèèké tó mú dání ni òun ló mú ṣẹ́gun dání. Mo gbàdúrà fún wọn, Olúwa yóò tọ́ ọ sọ́nà láti ronú sáwọn nǹkan kéékèèké tó lè máa ṣe tó lè fi dá ṣẹ́gun. Bí kéèyàn gbálẹ̀ ní léèsì, bí kéèyàn máa bá wọn nu àga lásán. Ṣáà ṣe nǹkan kéékèèké náà. Àlàáfíà Ọlọ́run kó máa bá ọ gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kò